Ẹ káàbọ̀ sórí ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́ Yorùbá pọ́nbélé. Yorùbá pọ́nbélé là ń sọ níbí. Kí ni mo pè é? Yorùbá pọ́nbélé. Ẹ ṣé. Lórí ètò yìí abala mẹ́ta ni. Abala àkọ́kọ́ Yorùbá pọ́nbélé. Nígbà tá a bá ṣe yẹn tán a wà lọ sínú ẹ parí òwe. Tá a bá kúrò ńbẹ̀ a lọ síbi kíka èdè Yorùbá lọ́nà tí ó yọ̀mọ́ni lẹ́nu tí kò sì kọ́ni lẹ́nu. Labala tí ó kàdé ẹ̀. Ṣùgbọ́n ẹ wà lásán o. Mo mọ̀ pé ẹ̀yin náà ti ń wo àwọn ètò wa sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Kí lẹ wá ṣe? Mo wá kówó lọlé ni. Ẹ wá kówó. Mo wá kówó lọlé. Ẹ bá ṣe sọ mí ìgbà tí ẹ pa àwọn lólètò. Ẹ wá kówó lọlé. Mo wá kówó lọlé ni o. Bó bá jẹ́ bẹ́ẹ̀ òní náà la mọ̀ bóyá wá kówó. Inú ibi tá a fowó sí leléyìí kí là ń pè é? Àpò ìfowópamọ́. Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ó yá ẹ bá mi kà. 1 2 3 4 5. Lákọ̀ọ́kọ́ márùn-ún yìí wà fún abala àkọ́kọ́. 6 7 8 9 10. Òun náà wà fún abala tó tẹ̀lé. 11 12 13 14 15. Tọ́ ṣé ẹ ti ṣe tán? Bẹ́ẹ̀ni. Ọ̀dà bó bá jẹ́ bẹ́ẹ̀ èmi náà ti ṣe tán pẹ̀lú yín. Kí lorúkọ yín? Orúkọ mi ni Blessing Mádẹ́yìnlọ. Ẹ sọ pé Blessing Mádẹ́yìnlọ. Yorùbá pọ́nbélé mọ̀ là ń sọ ń bì. Orúkọ mi ni Ìbùkún Mádẹ́yìnlọ. Ẹ ti ṣe òyìnbó. No, orúkọ lẹ bèrè. No. Rárá, no yẹn. Ó lè jẹ́ pé ó wà nínú èdè. No ẹlẹ́ẹ̀kejì ó di méjì. No ó di méjì. No. Àti no ẹlẹ́ẹ̀kejì a mọ̀ pé orúkọ yín ni Blessing. Àwa náà ò lè tó ṣùgbọ́n a nílò láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a mọ̀ pé orúkọ yín ni Blessing bá ṣe ń pè yín. Ìbùkún sì ni Yorùbá ẹ̀ kò sí tó burú ẹ̀ ṣùgbọ́n ayọ̀ ti no ẹ̀mejì yẹn láyọ̀ o. Nítorí ẹni pé mo ti túnra mú. Mo súnra kì. Ẹ mọ̀ wọ̀ rí àbí mọ̀ rí àrí. Ẹ mọ̀ wọ̀ rí. Ẹ̀rẹ́ kì í sọ yóò ẹ̀rẹ́ sì ìbò irọ́. Ọ̀dà báwo láyé yín ò ní ṣe rí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ilẹ̀ lẹ́wù ẹ̀ wojú mi ni. Ẹ wojú mi ojú lọ̀rọ̀ wà ní Yorùbá máa ń sọ. Tí bá wojú yín máa ṣe. Iléèwé wo lẹ lọ wọn? Iléèwé Lísàbí Grammar School. Grammar yẹn gẹ́gẹ́. Grammar mo Lísàbí sọ̀rọ̀. Grammar ni mo sọ̀rọ̀. Ẹgbẹ̀lẹ́ ẹkú ìjókòó. Àsìkò ètò náà. Lísàbí Grammar mo sọ̀rọ̀. Ẹ tún sọ Grammar again àbí? Grammar. Ó máa kí ẹyọ kan. Kíláàsì tẹwà ńgbà náà iléèwé yín pọ̀ èrò pọ̀ gan. Àwa pọ̀. Mélòó ni? Mi lè kà kò ṣeé kà. Kò ṣeé kà kẹ̀? Kò ṣeé kà. Ní yàrá kàwé tí yín mélòó ni? A pọ̀ kò ṣeé kà. A pọ̀ àwọ̀ bíi 30. A ju 30 lọ. Ẹ ju 30 lọ? A ju 30 lọ. Ìyẹn ní ṣé JSS 1 nìkan àbí? Nígbà yẹn? Nígbà tí mo dé ìgbà tí mo dé yàrá tó parí tá a máa fi ṣe kì í ṣe kíṣìnì.
kíláàsì tí ó parí. kíláàsì Yorùbá pọ́nbélé la sọ. kíláàsì wọn sọ. Ní kẹ́ ẹ lo àyálò kíláàsì class ní kẹ́ ẹ lo àyálò láṣepé ní Yorùbá pọ́nbélé láì fi mí ìlà. Èmi nìkan mo sì lè fi mí ìlà lórí ètò mi ṣùgbọ́n ẹ̀yin ò gbọ́dọ̀ fi mí ìlà. ẹ̀yin náà gbọ́dọ̀ fi mí ìlà. Tẹ́ bá ní àjọ dálé àtúnṣà èmi lè ṣe é tí mi ní fi Gẹ̀ẹ́sì là. ìwọ ẹ báyọ̀ ká ṣe bẹ́ẹ̀. Ẹni kíláàsì. Ó dẹ̀ wá dùn mí pé lábala yìí kí ló wá ṣẹlẹ̀. A sì parí abala yìí tó ló ní ìyàsíkò. Ó ní ìyàsíkò. Ẹ pẹ̀lẹ́. Kí lorúkọ kíní? Mi mọ orúkọ Yorùbá. Ẹ sọ. Mi mọ orúkọ. Ẹ mọ orúkọ ẹ. Eléyìí tó wà láyà yín báyìí nǹkan. Wọ́n fi sí yín láyà yìí. Ẹ máa dá mi lò. Gbóhùn ni. Ohun ta ló wá ń gbà? Ó gbóhùn ni. Ohun yín. Agbolúgbòhùn. Agbolúgbòhùn àti gbóhùn gbogbo ẹ̀. Ṣé òun àti eléyìí tó máa fi kọrin yẹn ń kọ́? Iṣẹ́ kan náà ni méjèèjì ń ṣe. Iṣẹ́ kan náà ni? Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ọmọ Lísàbí wọ́n ròyìn yín. Ìgbà tẹ́ ń bọ̀ sọ́kò òjèpo. Ọkọ̀ òjèpo. Ó rọrùn. Ó rọrùn. Ẹ sọnù. Irọ́. Ó dá yín lójú? Ó dá mi lójú dáadáa. Ọmọ bo ni? Ọmọ Abẹ́òkúta ni mí. Ọmọ Abẹ́òkúta ni mí. Àwọn ìlú wo lẹ ti dé rí? Mo ti dé Èkó rí. Ìpínlẹ̀ wo? Àwọn ẹ máa dárúkọ ẹ̀ ní ìpínlẹ̀. Mo ti dé ìpínlẹ̀ Èkó rí. Ìpínlẹ̀ Èkó nìkan ni mo ṣì ìpínlẹ̀ Èkó nìkan mo ṣì dé fún ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Dáadáa. Àwọn girlfriend yín ńkọ́? Àní. Ẹ ní girlfriend? Ẹ ní girlfriend? Àní. Iṣẹ́ wo lẹ ń ṣe? Bẹ́ẹ̀ ṣe ń kàwé mọ̀ pé ọkàn mi sọ pé ẹ tún ń ṣe iṣẹ́. Iṣẹ́ kíní ni mo ń ṣe àwọn tí. Kíní? Iṣẹ́ wo ni kíní? Iṣẹ́ àwọn tí ó máa ń ṣe. Mo orúkọ sẹ́lẹ̀ ń ṣe ni ẹ máa ń fi àsìkò tí wàá sùn lórí ètò ìjáde. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mi fẹ́ sí ìbò ni mi fẹ́ gbé kalẹ̀ bí mi ṣe ní. Ṣé ó wúwo ni? Ó wúwo. Tẹ́lẹ̀ ń gbé kalẹ̀. Iṣẹ́ wo lẹ ń ṣe? Computer graphics. Èbó. Ẹ ti sọ òyìnbó. Agúnlé yẹn nínú ọ̀rọ̀. Ẹ ti sọ Gẹ̀ẹ́sì. Ṣe rí nígbà tí abala yẹn ti tán. N tó yá ṣe fún yín ni pé nínú àwọn ilé tó wà nílẹ̀ láti ti máa yọ di torí àsìkò tó yẹ ká lò lórí abala yẹn kò ní tí ì lọ. Ṣùgbọ́n a kàn fẹ́ ṣàánú yín náà ni. Ẹ ṣe gan-an. Ẹ ti ń jẹ wá lówó nìyẹn o. Ẹ̀yin lè jẹ owó mi padà. Jẹ́kẹ̀. Ẹ̀yin lè jẹ owó mi padà. Owó tí mo fẹ́ kó lọlé. Ta ló sọ fún owó yín ni? Owó mi nì. Mo máa kó bébí tó kù máa kó lọlé. Kò lè yọ kó lé. Kí ni? Aago ni. Aago bo. Aago ọwọ́. Aago tó máa ń dé sí. Mo fẹ́ràn irú nǹkan tẹ́ lò sí apá aṣọ yín kí là ń pè? Mi mọ orúkọ ẹ̀ lédè Yorùbá. Ẹ mọ̀? Mi mọ orúkọ ẹ̀ lédè Yorùbá. Ẹ mọ̀? Mi mọ̀. Lédè Gẹ̀ẹ́sì wà ńkọ́? Bí n bá sọ èbó. Mo ń gbọ́ yín. Coughlin ló ń pè ní èdè Ìgbò. Coughlin. Ẹ ti sọ èyìnbó. A ní Yorùbá pọ́nbélé là ń sọ bí. Tá a bá fẹ́ sọ lédè Yorùbá èdè Yorùbá ń fẹ́ kí kinní kan yé wa èdè alápèjúwe ni iṣẹ́ tí nǹkan dẹ̀ ń ṣe la fi ń fún lórúkọ a lè pè ní ohun tá a fi ń di ọwọ́ aṣọ mú ohun tá a fi ń de tàbí di ọwọ́ aṣọ mú ọwọ́ aṣọ rẹ̀ àfìdímú tá a bá sọ bẹ́ẹ̀ àjà Yorùbá ẹ já kò lábala yẹn
ẹ já lọ sí abala ẹ parí òwe àwọn tó wà lẹ́yìn ó yẹ bẹ̀rẹ̀ sí mu ṣùgbọ́n ẹ má gbàgbé pé abala ta àkọ́kọ́ ẹ láǹfààní sí owó kankan o. ẹ parí òwe yìí ajá aláṣejù ajá aláṣejù ajá aláṣejù. Kí ló ṣajá aláṣejù? Àsìkò yín lọ o. Ajá aláṣejù ó máa ń padà ṣe tẹ́ ni. Ó máa ń padà ṣe. Ó máa ń ṣe tẹ́. Ó máa ń ṣe tẹ́. Mo láyọ̀ láti sọ fún yín pé ẹ farabalẹ̀ ṣí. Ẹ farabalẹ̀ ṣí. Ajá aláṣejù máa ń ṣe tẹ́ ni. Ẹ lè fi yẹn lẹ̀. Ó yá. Ẹ parí òwe yìí. Wọ́n lọ́nà ń bẹ ní ibì kan. Kẹ́tì ẹ̀ tó parí yẹn nínú eléyìí tó wà nílẹ̀ bíi 5 ẹ ti ṣe eléyìí mo ti ó yá ẹ tó ẹ kà á. Wọ́n ní ọ̀nà ń bẹ ní ibì kan. Ẹ parí ẹ̀. Ọ̀nà ń bẹ ní ibì kan. A kọ́kọ́ dé ibi tí a ò fẹ́. A kọ́kọ́ dé ibi tí a ò fẹ́ ká tó dé ibi tí a ń lọ. A kọ́kọ́ dé ibi tí a ò fẹ́. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Bẹ́ẹ̀ni. Wọ́n lọ́nà ń bẹ níbì kan. Bẹ́ẹ̀ni. A wà kọ́kọ́ débi tí a ò fẹ́. Bẹ́ẹ̀ni. Ká tó débi tá a fẹ́ àrí. Bẹ́ẹ̀ni. Inú mi dùn láti sọ fún yín pé ẹ farabalẹ̀ ṣí. Ẹ farabalẹ̀ ṣí. Ẹ parí ẹ̀ màá tó sọ nígbà tẹ́ ẹ bá parí. Tọ́ ó yá. Ó di méjì. Ó di méjì. Ó yá. Bí ọmọ tálákà bá mọ núrò. Bí ọmọ tálákà bá mọ núrò ni. Bí ọmọ tálákà bá mọ núrò. Ó yẹ kó ṣe ọpọlọ yìí. Ó yẹ kó ṣe. Irọ́ mi ti sùn. Bí ọmọ tálákà bá mọ núrò ni. Àsìkò yín lọ. Bí ọmọ tálákà bá mọ núrò ni. Ọmọ tálákà bá mọ núrò. Àsìkò yín ti ń lọ o. Ọmọ tálákà bá mọ núrò. Bí ọmọ tálákà bá mọ núrò. Bí ọmọ tálákà bá mọ núrò. Àsìkò yín ti pé. Àsìkò yín ti pé. Ó parí báyìí. Ó yá. Á tún mú mi. A kì í kórìíra atọ́kùn. Tá a bá kórìíra atọ́kùn. A kì í kórìíra atọ́kùn. A kì í kórìíra atọ́kùn. Àbá atọ́kùn tèmi lẹ pé atọ́kùn ètò. A kì í kórìíra atọ́kùn. A kì í kórìíra atọ́kùn tó yá atọ́kùn náà la wá bá. Ká lè rówó gbà lọlé àbí. Bẹ́ẹ̀ni. Ẹ yá ẹ sọ̀rọ̀. A kì í kórìíra atọ́kùn. Àsìkò yín ti ń lọ. Àwọn òwe yín yóò kì í. Àwọn ìta àmọ́ ẹ béèrè lọ́wọ́ mi. Ó ti ń parí lọ. A kì í kórìíra atọ́kùn. Àsìkò yín ti pé. Ó yá. Ẹ parí òwe yìí. Mi máa ti gbà kankan. Ẹ ti ẹ rántí. Ẹ parí òwe yìí. Àti ràbọn kò tó àti ra ẹtu. Ẹtu kọ́ ẹ láìkẹ́ ẹran ẹ fẹ́ràn ẹran jù. Ó yá. Àti ràbọn kò tó láti ra ẹtu. Ìbọn ẹtu. Ẹtu ni ọta tó fi yìn. Ara nǹkan tí wọ́n ń pèlò papọ̀ tó fi ń yìn. Àti ràbọn kò tó àti ra ẹ. Àsìkò yìí ti ń tán o. Máa dá aago dúró. Máa dá aago dúró máa dì mú. Àti ràbọn kò tó àti ra ẹ̀tù. Kọ́lọ́dé lè fi rí ẹran pa ni. Kọ́lọ́dé lè fi rí ẹran pa. Àsìkò yìí ti lọ. Tọ́ ẹ jẹ́ kí n wá sọ ìparí àwọn òwe yẹn fún yín. Ẹ kí n sọ ìparí àwọn òwe yẹn fún yín. Tọ́ ìparí àwọn òwe yẹn rèé. Àkọ́kọ́, a kì í kórìíra atọ́kùn ká dìgbò lú eégún.
atọ́kùn eégún a kì í kórìíra atọ́kùn ká dìgbò lu eégún bí Yorùbá ṣe mọ́ kò yẹn nìyẹn bí ọmọ tálákà bá mọ nírò ni kò ní bá wọn ròdì ẹmu. èmi náà mo ń rò ó. ẹ ń rò ó ni ẹgbẹ́ ẹdín rẹ̀ sọ. mo ń rò pé mo fẹ́ ní tọmọ tálákà kò ní ṣe àfarawé ó sì bá lọ kò ní ṣàfarawé. kí ló tẹ̀ wá sọ. ọ̀dà wọ́n lọ́nà ń bẹ níbì kan tí ẹ rántí náà yìí sọ ẹni yá àkọ́kọ́ yabi tí a kò fẹ́ àbí wọ́n lọ́nà ń bẹ níbì kan kó o béèrè lọ́wọ́ orí ní ìparí ẹ̀. àyà wọn máa ń gbé wá. eléyìí tẹ́ ẹ sọ yẹn ń tẹ́ fẹ́ sọ ni pé ká tó débi tá à ń lọ a ó kọ́kọ́ débi tí a kò fẹ́ ó yàtọ̀ sí ọlọ́nà ń bẹ níbì kan. ajá aláṣejù ló máa ń lépa ẹkùn ajá aláṣejù ní lépa ẹkùn ìmí tún ni àti ràbọn kò tú àti ra ẹ̀tù ọjọ́ kan là á ràbọn ojoojúmọ́ là á ra ẹ̀tù. ó dàbí ìgbà táwa pé àti gbéyàwó òṣòro ni tá a máa sọ pé owó ọbẹ̀ ó ní nǹkan ní abala yẹn àwọn eléyìí tó kù yìí. ẹ má ti kù. kí n má ti kù kí ni. ó kù abala tó kẹ́yìn. ní báyìí ẹ máa ka tó wà níbí láti bí àmọ́ yìí ẹ máa kà dé sálẹ̀ ẹ máa kà débí. márùn-ún rèé o bẹ́ẹ̀ bá ṣe ń sì kà ẹyọ kọ̀ọ̀kan máa dín ẹ gbọ́dọ̀ kà lọ́nà tó máa yọ ọmọ yín lẹ́nu tí ẹ ò sì ní ṣí ọ̀rọ̀ pé ọ̀yà. àmọ́ ní ti ohun tí ń ṣẹlẹ̀ sí èdè wa báyìí ìbá ní ipa tí èmi rò pé atójúbọ̀ kò ní. ìbá ni wọ́n lò ń bẹ tẹ́ bá wà mí orí ẹ̀ ìbá bí wọ́n pé kì í bá wípé ìwọ̀nba ìbá ní ẹ̀yẹ kà lọ síwájú. ìbá ní ipa tí èmi rò pé atójúbọ̀ kò ní bẹ́ẹ̀ kò ní atójúbọ̀ kò ní bẹ́ẹ̀ o. gbogbo yẹn ẹ ti ẹ̀kọ́ sí pé màá yọ ẹyọ kan ń bẹ̀ péré láti fi sọ pé ká ṣàánú yín ó yẹ tẹ̀síwájú ẹ̀ ń kà sínú. ìyẹn tí ó bá tilẹ̀ kópa níbẹ̀ rárá. ọ̀rọ̀ àsọ ni mo tún wá fi. ọ̀rọ̀ àsọ àsọ kọ́ àsun ni aṣọ àbí kí ló wà mẹ́. ọyàn ń dùn. ọ̀yá mo ti yọ̀yẹ́ o. ọ̀rọ̀ aṣọ ni mo tún máa ń fi ṣàpẹẹrẹ ohun tí mo fẹ́ wí yìí. bí a bá fi àwojú wa wẹ̀ tí àwọn ènìyàn dúdú mìíràn. àfojú wa wẹ̀. a fi imú wa wẹ̀ ni tàbí yí wa. tàbá ọyá ẹ tẹ̀síwájú ẹ ti sì yẹn náà o tó yọ ó kù méjì o. ẹ mọ̀ gbọ́dọ̀ wọ́n gbowó lọ lórí ètò mi ọyá. bí a bá fi àwùjọ wa wẹ̀ bí a bá fi àwùjọ wa wẹ̀ tí àwọn ènìyàn dúdú mìíràn a ó mọ̀ pé a ṣòro ire. mo tiẹ̀ ń fún yín láwọn míì gan torí mo fẹ́ kẹ́ gbowó relé mo tún ti yọ ilé yìí ó kẹyọ kan. ó sì yẹ kí a máa dúpẹ́ pé a ní àṣà ìwòsàn kí àwọn amúnisìn òyìnbó tó dé. ìyẹn ni a ṣe ń wo irú àwọn aṣọ tí àwọn ìyá ńlá àti bàbá ńlá wa wọ̀ nígbà tiwọn. dàǹṣíkí àbí bùbá àti sọ̀rọ̀ pẹ̀lú agbádá àti fìlà
tí ó lékè fún àwọn ọkùnrin àti ìró, bùbá, gèlè àti ìborùn fún àwọn obìnrin. Irú aṣọ báyìí ni à ń wọ̀ títí di òní yìí. Àṣà yìí kò parẹ́ kí àwọn òyìnbó tó dé, kò parẹ́ nígbà tí wọ́n fi wà láàrin wa, kò sì parẹ́ bákan náà lẹ́yìn tí wọ́n ti ń padà síbi tí wọ́n ti wá. Bí ó bá ṣe pé a ti ní àṣà mọ̀kan-mọ̀kan àti àṣà tí mọ̀kànmọ̀kàn kẹ̀. mọ̀ọ́kọ́-mọ̀ọ́kà. Àyà mọ̀ọ́kọ-mọ̀ọ́kà. Èwo tún ni àyà tó wà nínú ẹ̀ ni? Àti àṣà kí a máa fi èdè ìbílẹ̀ wa kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ní ilé-ìwé, kí a sì máa fi kọ́ oríṣiríṣi ìwé kí àwọn amúnisìn tó dé sí àárín wa ni. Bí ọ̀rọ̀ ti rí báyìí fún ìwòsàn wa ni a bá rí fún ìlò èdè wa náà. Kódà ẹ̀yin ló yẹ kẹ́ fún mi lówó lórí ètò yìí. Ẹ̀yin ló yẹ kẹ́ fún mi lówó. Ẹ̀yin ló yẹ kẹ́ fún mi lówó gbogbogbò. Èmi tí mo ní mo fẹ́ kówó lọlé. Kò sẹ́kù gbọ̀ngàn. Ó dáa kéèyàn mọ Yorùbá o. Ó dáa kéèyàn mọ Yorùbá. Ẹ ti wá mọ̀ báyìí. Ó dáa. Ó dáa kéèyàn mọ Yorùbá. Ó dáa. Ó dáa. Ibi táwa bọ̀rọ̀ dé. Torí pé ẹ wá. Nítorí pé ẹ wá, a kàn fún yín lélé. Ẹ ṣé o, kódà mi ti rí. Torí pé ẹ wá. Mi ti rí tí pé màá mú nǹkan kan lọlé mọ́ lónìí. Mo ti rí pé ẹ ṣé gan. Torí pé ẹ wá. Ó yá, ẹ jẹ́ ká wá ṣe báyìí. Kí ni tẹ́ ẹ lè sọ lórí nípa ètò yìí fáwọn tó ń wò yìí? Ẹ̀kọ́ pọ̀. Ohun tí èmi rí nípa ètò yìí ni pé ó jẹ́ ètò tí ó dára fún ẹ̀kọ́ láàrin àwùjọ fún irú àwa báyìí pàápàá. Ẹ lè máa wojú mi o. Pàápàá àwa báyìí. Ẹ sì lè wà àwọn aráalé. Pàápàá fún irú àwa báyìí tí a ò mọ èdè Yorùbá tó, àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wò wá káàkiri. Nǹkan tí mo rí nípa ẹ̀ ni pé irú nǹkan báyìí tó bá ń tẹ̀síwájú, á túbọ̀ fún wa ní ẹ̀kọ́, á jẹ́ ká mọ bí wọ́n ṣe ń ka èdè Yorùbá, àwọn àmì, á jẹ́ kí èèyàn mọ bí wọ́n ṣe ń pe èdè Yorùbá, àwọn ibi tó jẹ́ pé á nílò kéèyàn dúró, kéèyàn sinmi, kéèyàn gbé tọ́mì, kò ní jẹ́ kéèyàn kàn máa kà lọ gbùrùgbùrù tí kò ní ìtumọ̀. So nǹkan tí èmi rí nínú kíní yìí òun nìyẹn pé bí ètò ìbá ṣe ń lọ, á jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa mọ̀ pé irú òwe báyìí. Kí wọ́n máa mọ̀ pé ẹ tẹ̀síwájú. Á jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ pé òwe báyìí ìtumọ̀ ẹ̀ lélẹ̀, nǹkan báyìí bọ́ ṣe ń ṣe rèé, bọ́ ṣe ń ka Yorùbá rèé, kò ṣe pé tá bá ríbi tó yẹ ká ti dúró ká má dúró ńbẹ̀, tá bá ríbi támì wà ká fojú pa àmì rẹ̀. Mo mọ̀ pé ètò yìí á jẹ́ kí á túbọ̀ máa ṣí ojú àwọn èèyàn láti mọ̀ pé yes, àmì yìí. Yes. Láti mọ̀ pé bẹ́ẹ̀ ni àmì yìí ó ní ìtumọ̀, pé ó ní ìtumọ̀ lórí àwọn. Á jẹ́ káwọn èèyàn mọ̀ pé irú àyálò èdè tí mo sọ lẹ́ẹ̀kan tẹ́ ní pé mo ya pé kò yẹ kí. Àmọ́ eléyìí tó jẹ́ àyálò, àmọ́ pọ́nbélé. Bẹ́ẹ̀ ni, á jẹ́ ká mọ eléyìí tó jẹ́ àyálò àti eléyìí tó jẹ́ pọ́nbélé. Á jẹ́ kí àwọn èèyàn kó ní òye, kó lójú inú sí Yorùbá dáadáa. Tá bá dẹ̀ wo àwùjọ wa lónìí, àwùjọ wa ó ti gbilẹ̀ fún àwọn ọ̀ka Yorùbá kún nǹkan tí ó ṣe pàtàkì wọn. Kó tẹ́ bá sọ fọ́mọ gan pé ó yá wá lọ sí ilé ẹ̀kọ́ pé kó wá lọ, a ní Yorùbá kí ló ń ṣebí Yorùbá náà ni mo sọ yìí. Ọ̀nì mọ̀ pé Yorùbá ó tún ní ìjìnlẹ̀, pé Yorùbá tún jinlẹ̀ ju bí a ṣe lérò. Mọ̀ pé ètò yìí á jẹ́ káwọn èèyàn kó máa mọ àwọn nǹkan nípa Yorùbá débi pé wọ́n á mọ̀ pé yes,
Yorùbá. Yes. Ẹ tẹ̀síwájú. Wípé Yorùbá bẹ́ẹ̀ ni wípé ó Yorùbá ẹ ṣeun. Nínú àlàyé ọ̀rọ̀ yín mo fẹ́ sáré fi kún ọ̀rọ̀ yín. Tá bá ń sọ̀rọ̀ nípa àwọn eléyìí tá a yá wọlé, ara eléyìí tá a yá wọlé ni wàhálà. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé Yorùbá kọ́ ni wàhálà. Bùkátà kì í ṣe Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ títí di àsìkò yìí tí wọ́n ṣẹ̀ ń gbọ́ lẹ́nu mi, àyà wọlé ni. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀ wọn ló wá láti inú èdè Lárúbáwá, ló pọ̀ jù tá a yá wọ ọ̀dọ̀ wa. Irú bí wàhálà. Wàhálà yẹn kì í ṣe èdè Yorùbá gangan ní àtètèkọ́ṣe. Ohun tó yẹ ká lò dípò wàhálà yẹn òun ni bí ìṣòro, kò bá o lé. Àwọn nǹkan tá a lè lò rọ́pò ẹ̀ nìyẹn fún àpẹẹrẹ. Irú bùkátà a lè pè ní àwọn ẹrù téèyàn rù tàbí ojúṣe tó wọni lọ́rùn. Bùkátà, ojúṣe tó wọni lọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè Yorùbá kì í ṣèdè kan tí máa ń dá gbọ́n tó máa ń dá gbọ́n. Ara nǹkan tá a máa fi mọ̀ nìyẹn. Èdè alápèjúwe ni. Ẹlòmíà ní bẹ́ẹ̀dì kì í ṣe Yorùbá o. A ní ṣe bóun sọ pé bẹ́ẹ̀dì ló ń sọ. Àyálò ni ibùsùn, ibi tí à ń sùn sí. Ìyẹn fi hàn pé èdè Yorùbá gẹ́gẹ́ nìyẹn, ó ní àpèjúwe inú. Ìjókòó tó máa ń sọ yẹn, ibi tí à ń jókòó sí. Tá bá sọ pé ìrọ̀rí, pillow, ohun tí a fi ń rọ orí, èdè alápèjúwe ní Yorùbá. Ẹ ṣeun. Lẹ́ẹ̀kan sí mo kí yín lórí ètò. Orúkọ yín fáwọn tó ń wò yín. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ìbùkún Mádẹ́yìnlọ. Inú mi sì dùn láti wá sí àbí? Inú mi sì dùn láti wá sórí ètò yìí. Ó tún jẹ́ kí mi gan tún rí àwọn ẹ̀kọ́, àwọn nǹkan lóríṣiríṣi mo tún rí kọ́. Mo sì gbàdúrà pé Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ láti jẹ́ kí ètò yìí kó máa tẹ̀síwájú. Ẹ ṣeun. Ara ìrànlọ́wọ́ tá a náà fẹ́ látọ̀dọ̀ yín ni pé ẹ máa túbọ̀ wá pín fáwọn ẹlòmíì. Bẹ́ẹ̀ bá sì láwọn tó tún fẹ́ darapọ̀, nọ́mbà ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ó tẹ̀ ní àtẹ̀jíṣẹ́ látòjú òpó ti WhatsApp nìkan ni o, kan fi ṣọwọ́ sí wa. Ìgbà náà á máa àsìkò tó tún máa ka àwọn. Bákan náà káwọn tó ń wò wá máa pín fídíò yìí káàkiri fáwọn ẹlòmíì. Àmọ́ rírì yín, ẹ ṣé púpọ̀ tẹ́ wá sórí ètò. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wo lóní bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Isnad Estate Ṣìmáwá, agbègbè táyé ń sọ. Isnad Properties real estate tó fà bọ́yọ̀. Lóṣù December tọdún tuntun 2025 yìí, ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé, 10 bags of cement, 5 tons of granite. Ohun tó dára jùlọ fọlọ́gbọ́n ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní, tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. Èyí ti lọ dùn jù. Ènìyàn 5 tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí o. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. Ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá, sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. Fún àlàyé sí i ẹ pè 08104441104 tàbí 0912985960. Lọ́dún yìí àǹfààní ńlá rèé o, má jẹ́ kó fò ọ́ ru. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe, ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìyẹn lórí YouTube. Àbí kẹ́ lọ sí TikTok, kẹ́ lọ follow Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy. Ẹ wò, ẹ̀yin mi láwo ń gbé bá subscribe síbẹ̀. Ẹ káre.